ọjọ́ tá a bá ti dá ẹ̀dá alààyè sáyé báyìí náà ni ìrìn àjò ẹ̀dá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì rẹ̀ ìrìn àjò yìí ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ èèyàn fúnra rẹ̀ torí Ọlọ́run ti fún wa ní gbogbo ohun tá a nílò pátápátá ṣé ti okun ní káwé ni àlàáfíà agbára ni ọgbọ́n ìmọ̀ àti òye tá a nílò láti ṣe ayé yìí gbogbo ẹ̀ pátápátá báyìí náà ni Ọlọ́run ti fi fún wa nítorí bẹ́ẹ̀ ni wọ́n fi máa ń sọ wípé Ọlọ́run ò ní ṣe kinní kan kó mọ́ fi àyè ọpẹ́ sílẹ̀ béèyàn bá rò dáadáa téèyàn rò jinlẹ̀ yóò wáyé yàn pé ìtumọ̀ rẹ̀ ní pé kò sí ní tá a nílò báyìí láyé tí Ọlọ́run ò tí ì fi fún wa gbogbo ohun tá a nílò pátápátá láti ṣayé pátápátá báyìí náà ni Ọlọ́run ti fi fún wa ẹ̀bùn rẹ̀ ló fi fún wa tí wàá ní pé ká bọ́ sínú ayé báyìí ká bẹ̀rẹ̀ sí ní lo gbogbo ẹ̀bùn tó fún wa yìí láti làlùyọ láti ṣàṣeyọrí láti ní ìdí kan pàtàkì ìdí kan tàbí òmíràn láti yin òun Ọlọ́run lógo pàtàkì wálé ayé náà ni pé ká gbé ayé ká gbá ayé ṣe rere ká sì mọ yin òun Ọlọ́run fún àwọn ẹ̀bùn tó ti fi fún wa. a ọpẹ́ ló yẹ àwa dúpẹ́ àfihàn ọpẹ́ fọ́lọ́run ọba nínú ayé ọlọ́jọ́ bíi tòní Biggy ẹ̀yin dà ṣẹ́ ń jó ṣẹ́ ń yọ̀ ìyáàfin Adeyinka Adeduro Fabiyi nítorí tí yín la fi ń yọ̀ tá à ń dúpẹ́ lónìí torí pé ọjọ́ ìbí yín náà ni bẹ́ẹ̀ sì rèé 30 ọdún rèé tẹ́ ti ń bá iṣẹ́ bọ̀ 50 ọdún rèé tẹ́ ti jẹ́ alààyè ènìyàn àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ayìn dáadáa o ẹ ti ń fà á bọ̀ ọjọ́ ti pẹ́ ẹ ti ń gbìyànjú ẹ ti ń tiraka bọ̀ nítorí ìyá yín nítorí àwọn àbúrò yín nítorí àwọn tó wà lẹ́yìn nítorí àwọn tí ń bẹ níwájú yín náà tún ní pẹ̀lú lẹ fi ń gbìyànjú tẹ̀ ń sáré kiri ọwọ́ yín ọwọ́ iṣẹ́ yín náà láti rí báyìí gbogbo ìgbìyànjú yín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò já sí asán ẹ̀yin fi iṣẹ́ Ọlọ́run ẹ fi yìn nínú ayé tiyín ni. lórí Biggy gbogbo apátápátá náà la mọ̀ àwọn tó wà ní Dubai ní UAE wọ́n mọ̀ pa Biggy African Restaurants ẹ̀yin ni olùdarí rẹ̀ aláṣẹ rẹ̀ apàṣẹ rẹ̀ àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o fún ipa ribiribi tí Ọlọ́run fi ayé tiyín tọ́lọ́run fi pa tiyín tọ́lọ́run fi ń kó nínú iṣẹ́ yìí 30 years in catering business kì í ṣọmọdé iṣẹ́ rárá ẹ kú iṣẹ́ takuntakun àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún yín ní àǹfààní láti lè ṣe iṣẹ́ ìdébi tó láàmì dáadáa a sì dúpẹ́ pé ó fún yín láǹfààní láti ṣe golden jubilee yín 50 years gẹ́gẹ́ bí alààyè ènìyàn ọ̀rọ̀ yín tọ́pẹ́ ó jọpẹ́ lọ. ṣíkẹ́ máa ṣe Ọlọ́run kò gbọ́ pé tiyín kó gba ẹ̀yìn tiyín pẹ̀lú bóyá kákìyìn délédélé kákìyìn bí wọ́n ti ń kí àwọn ọmọ tiyín kákìyìn bí wọ́n ti ń kí àwọn bàbá tiyín ẹ súnmọ́ mi kí wàá gbóríkì bàbá yín kí wàá gbóríkì ilé tiyín dáadáa. ó là ní o Ọ̀túnba wọká ọmọ ẹlẹ́wù okùn ọmọ ẹlẹ́wù wọ̀yíwọ̀yí ọmọ ẹlẹ́wù dẹ ó máa là ní o ó ṣe dáàbò gé ọba ó ṣe dáàbò dé ọkàn gòrè òní àsàn ẹ o wàá ṣèmọ́dún o ẹ̀yà kè dásà ọmọ gbàánú sọkẹ́ ọmọ gbè sọkùn ọmọ làólíkòmí ọmọ ònìṣọ́bì mọ́fàníyàn sọ́wùrá ọmọ àlàní Adeyinka ọmọọba ọmọ gbàní ọmọ bìsọkùn ọmọ ònìṣọ́bì ọmọ tàníyàn sọ́wùsá ọmọ gbàlà ìgbé òkúlá ọmọ iṣu ilé òsọbẹ ọmọ ọ̀bẹ olé òsódò bíbọ ọmọ lísàwọn yẹn ọmọ lísàkùn ẹ ọmọ ń jà pópa ọmọ ọlá ń bí wọn nú ọmọ ọláwékòmí ọmọ àlàní o ọmọ ògùn lẹ́sẹ̀ wọ́sẹ̀ tàbí ọlọ́mú gọ̀gọ̀ wọ́n mà ṣẹ́ o wọ́n mà ṣọmọ ẹ mọ̀ wú mọ̀ náà ó mú ni ṣánbì ó mú ọ̀tá nìyàn fẹ́ wùsà pọ̀lọpọ̀ ọdún wàá ṣe láyé ìyáàfin Adeyinka Adeduro Fabiyi ẹ kú ọjọ́ bíi tòní ẹ mọ̀ kó àṣeyẹ o lágbára Ọlọ́run ìdùnnú báyìí náà ni ó mọ̀ bá yín ayọ̀ ni ó mọ̀ bá yín ẹ̀yin ò ní mọ ìbànújẹ́ ẹ ò ní mọ ẹkún ẹ ò ní mọ òṣè lágbára Ọlọ́run òkè báyìí náà láyé yín òkè lẹ́ẹ̀mọ́ lọ lẹ́nu iṣẹ́ yín Biggy African Restaurant gbogbo UAE Dubai pátápátá ẹ̀yin ò ní mọ ìbànújẹ́ o ẹ ò ní mọ ìkorò iná báyìí kò ní jó iléeṣẹ́ yín náà o ẹ̀yin ò ní fọwọ́ kan ìsàlẹ̀ àpò láéláé bẹ́ẹ̀ bá ti ń tọwọ́ bàpò báyìí múwa yín yóò mọ̀ rí múwa ní lágbára Ọlọ́run ọba múwa ìbànújẹ́ kò ní jẹ́ ìpín tiyín o múwa ayọ̀ náà ni ó mọ̀ jẹ́ ìpín tiyín ẹ̀yin ẹ mọ̀ ṣoríire lọ ẹ mọ̀ gàsọ lọ ẹ mọ̀ dùnnú lọ ẹ̀yin ẹ mọ̀ jó kẹ́ ẹ mọ̀ yọ̀ kẹ́ ẹ mọ̀ dá kọ̀jọ̀kọ̀jọ̀ torí pé Ọlọ́run ti dá a sí yín kò sì ní padà lẹ́yìn yín láéláé o ẹ kú oríire ti golden jubilee yín 50th birthday lágbára Ọlọ́run ẹ̀yin náà lẹ́ṣẹ̀ ti diamond jubilee platinum jubilee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àlàáfíà nínú pípé ara ẹ kú ọjọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé láàyè àti lálàáfíà ara àmì àṣẹ Èdùmàrè.